Gbogbo ṣàtàǹsìn eégún dáa púpọ̀. Ètò eégún sáà mọ̀ sí ni pé àfihàn ṣètùtù. Bí èèyàn bá pé aláǹjárà mi ogún o, á pè eégún ní bẹ́ẹ̀ o. Ṣé eégún àbá sí ibi ọ̀run àrùn olégún? Eégún Ọya ń bẹ, eégún alátẹ, ẹyẹ fodò, òrèbé, eégún ẹlẹ́rù, eégún ọlọ́pọ́n ń bẹ. Eégún tí ó lágbára ni Owólàkẹ́ yìí, Owólàkẹ́ àrígbangba ságùn. Olùkọ́ tún ọ̀bà jó eégún kan gbọdọ̀ jó. Eégún ọdẹ jẹ́ eégún tó yàtọ̀ nínú gbogbo eégún pátápátá. Ọya ni wọ́n pòókọ rẹ̀ Orírì. Ṣùgbọ́n eégún ìṣe eégún tó mú ní gbé nǹkan tó fi jó. Tí wọ́n bá sì fẹ́ kí eégún ẹ̀ máa sọ wípé pẹ̀lẹ́bí ìwà ká ní òwú. Ní ìlú Ògbómọ̀ṣọ́ náà ni o, ibi tí ọdún eégún títí ń lọ lóríṣiríṣi lọ́lọ́kan ọ̀jọ̀kan lóríranran.